chapter tuntun Ọlọ́run mi ṣí chapter tuntun Ọlọ́run mi ṣí chapter tuntun Ọlọ́run o ìwé ayọ̀ mi tó ń ṣe fún mi nígbà gbogbo àsìkò tún ti tó ṣí chapter tuntun. Ìwọ ló ní kí nǹkan kún wọ́n yóò ṣí ní kí n bẹ̀bẹ̀ wọ́n yóò bẹ̀bẹ̀ mi. Àsìkò ti tó Ọlọ́run mi ìwọ la wí máa ẹ̀hún òní máa jẹ̀mú òdodo. Torí ẹni tí ń bọ Ọlọ́run kì í bẹ́ nìyàn ẹni tí ń bọ nínú rẹ̀ kì í bá ṣe bí. Àṣẹ iná níná fi yọ àṣẹ ọ̀run fi ràn ó Ọlọ́run mi gbà mí mo tún ti dé. Torí bàbá ọmọ nígbà ọmọ olùgbàlà nígbà nílà hallelujah nígbà ọmọ onígbàgbọ́. Gbogbo àdéhùn ayọ̀ tó bá mi ṣe àwọn ìlérí ayọ̀ tó bá mi dá àsìkò tí tó Ọlọ́run mi ṣí chapter tuntun. Yá Ọlọ́run jẹ́wọ́ ara rẹ o bàbá jẹ́wọ́ àtóbi jù jẹ́wọ́ ara rẹ káyé lè mọ̀ pé wọ́n lọ́ba. Torí bórí tó bá sùn ó ṣe bí àrùn báyìí tètè ṣọlá Ọlọ́run mi kí n tọ́jú wọn. Òyà Ọlọ́run jẹ́wọ́ ara rẹ o bàbá jẹ́wọ́ àtóbi jù jẹ́wọ́ ara rẹ káyé lè mọ̀ pé wọ́n lọ́ba. Today, no be tomorrow. Jesus must answer me today. Ọlọ́run o today, no be tomorrow. Jesus must answer me today. Ọdún yìí tí mo fayọ̀ bẹ̀rẹ̀, Ọlọ́run òun parí lọ fún mi láyọ̀. Ọdún tuntun tí mo bọ̀ sí, tètè ṣí ìwé ayọ̀ mi. Ọdún yìí tí mo fayọ̀ bẹ̀rẹ̀, Ọlọ́run òun parí lọ fún mi láyọ̀. Ọdún tuntun tí mo bọ̀ sí, tètè ṣí ìwé ayọ̀ mi. Bóyá ṣí Ọlọ́run mi ṣí. Bóyá ṣí Ọlọ́run mi ṣí. New chapter nínú ìwé ayọ̀. Ẹ káàbọ̀ sórí ètò lọ́jọ́ ìsinmi níkànnì àgbàlẹ̀ oníwẹ̀ Africa TV. Ẹ kú ilé làákàrà lé o ẹ̀rìn wá làákèrò ọ̀nà. Ẹ kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba aláwòrábí kó mú wa padà wá lọ́sẹ̀ yìí lórí ètò lọ́jọ́ ìsinmi. Àní sinmi lékú lọ́wọ́, àní sinmi lárùn lọ́wọ́ láṣẹ Ọlọ́run ọba. Ẹ dàgbà ẹ sàmínú létẹ̀ wà kẹ́ ẹ bá wa gbẹ́tọ̀ àdúrà mi. A kí gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ń wò wá lórí ìkànnì yìí. Bó lẹ ṣe lò sinmi yín o, bó lẹ ṣe lò sinmi yín láàyè bẹ́ẹ̀. Ẹ̀yin babalájẹ́ yín ìyálójà bó lẹ ṣe lò sinmi yín. Akẹ́yìn ọ̀tọ̀kùlúùlú, akẹ́yìn lọ́balọ́ba. A kí gbogbo wa, a kí ẹlẹ́sìn Kristẹni, bákan náà ni a kí ẹlẹ́sìn Mùsùlùmí. A tún kí ẹlẹ́sìn kan àbáláyé o. Bó lẹ ṣe lò sinmi yín níbi tẹ́ ẹ wà àní sinmi lékú lọ́wọ́ lọ́la Ọlọ́run ọba. Ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí kẹ́ ẹ wá polówó ọjà yín o, kẹ́ ẹ darapọ̀ mọ́ iléeṣẹ́ wa lórí ìkànnì yìí àgbàlẹ̀ oníwẹ̀ African TV. Ká bá yín polówó ọjà yín ní gbogbo àwọn ètò wa tí a mọ́ mú wá. Bákan náà ni a kí ẹ̀yin fáǹsì wa wípé ẹ kú ìsinmi òní. Ẹ kú ìsinmi o, adúpẹ́ pé òkú adúpẹ́ pé ọ̀sà ìfẹ́ tẹ́ ẹ ní sí wa tẹ́ fi ń bá wa darapọ̀ níkànnì yìí. A gbàdúrà sọ́ba Ọlọ́run aláwòrábí wípé o Ọlọ́run ò ní pa yín kékeré ẹ̀ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ọ̀dà ẹja dókè ọjà lọ́hùn-ún kalẹ̀ wo ohun tí wọ́n ní fún wa ń bẹ̀. Ladies and gentlemen, lọ́mọdé pẹ̀lú alàgbà, lọ́kùnrin lóbìnrin o, lẹ́mí yọ iyẹ̀sì. Ẹ̀yà mi létí yín o láti gbọ́lá báàrì èyí tí mo tún gbé dé. Ẹ tẹ́tí ẹ gbọ́rọ̀ mi o, ẹ tẹ́tí ẹ gbọ́rọ̀ mi o.
àtúntò ayẹyẹ wọn tẹ́tí ẹgbọ́n làbárí ẹnu mi. Glory Universe Hotel Limited. àyè yìí kalẹ̀ sí àdúgbò Engineer Ògúndìjọ Street beside Layer Spring Hotel along Iwo Road, Òṣogbo, Ọ̀ṣun State. àyè yìí wà fún títà, yàrá tí ń bẹ́ẹ̀ lé lógójì. wọ́n sì tún ní extra 2 plots of land for parking space. àwọn ìwé tó jẹ́ ní ló báàkì ẹ̀ títí dórí sí ọ̀fọ̀ survey plan, payment of receipt àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ lè pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 070-611-47506 tàbí 080-3397-4551. ẹ tún lè pè sórí 070-3345-1398 àbí kẹ́ ẹ kàn sí Àgbàlẹ̀ Property Investment and Estate Manager Limited tó kalẹ̀ sí 39 Ajíbọ́lá Alábí Memorial Shopping Complex, Kọ́láwọlé Street, Òṣogbo. ẹ káàbọ̀ padà. àwọn lẹ ti gbọ́ yìí òun lẹ ti rí yìí. ẹni tó bá nífẹ̀ẹ́ sí ààyè tí à ń polówó rẹ̀ yìí ẹ kàn sí wa lẹ́yọ̀ sọ́kà. ẹ pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ lè pè wá sórí 070-3345-1398. àwa náà láàgbé a kí ẹ̀yin awakọ̀ wa pé ẹ kú ìsinmi òní. ẹ̀yin ọlọ́kadà bákan náà la kí yín o, ẹ kú ìsinmi òní. ẹ̀yin ajímẹ́fun, ẹ̀yin olùkọ́ wa a kí ẹ̀yin náà pé ẹ kú ìsinmi òní. bó o lẹ ṣe ń lò sinmi yín láàyè ibi tẹ́ ẹ wà ń bẹ̀ lọ́hùn-ún. gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ pátápátá náà la kí ẹ kú ìsinmi òní o. àní sinmi lékú lọ́wọ́, àní sinmi lárùn lọ́wọ́ láṣẹ Ọlọ́run ọba. ó dà náà ẹ jẹ́ gbọ́ Sàsínà Peter kí wọ́n bá wa dá sí ètò náà. Boys and girls, sóyá o, yá lọ ságo ṣíyá o. Mọ́mí and Daddy, ó yá o, yá lọ ságo ṣíná o. Níbi ọlọ́mọ kẹ́fíkẹ́bẹ́jù tó ń fa àyájọ́. Afrojuju Center, Unlimited Fàájì, àwọn guys ló nìyẹn. Boys and girls, ó yá o, Sugar Mommy, Sugar Daddy, ó yá o. Yá lọ ságo ṣíná o. Níbi ọlọ́mọ kẹ́fíkẹ́bẹ́jù tó ń fa àyájọ́. Afrojuju Center, Unlimited Fàájì, àwọn guys ló nìyẹn. Wọ́n ní Yorùbá bá ti ṣìnà mọ́, Haúsá tí ibo nìkan náà jó. Irọ́ lẹ̀ ń pa. Yorùbá o, Haúsá o, Ìgbò o, ọmọ Nàìjíríà lápapọ̀ wọn jíjó wa. Ẹ̀ka tẹ̀ ṣe o. Yorùbá o, Haúsá o, Ìgbò o, ọmọ Nàìjíríà lápapọ̀ wọn jíjó wa. ẹ rí i pé kinní yẹn le, ẹ rí bí mo ṣe ń gbà sí yín lára. Sàsínà Peter orin yẹn ó ṣe kíni, ó wọ̀ wá lákínyẹmí ara. àbẹ́ẹ̀rí báyìí a ní ká fi èyí ká fi sọ̀run àjìjà ká mọ̀ dáńsíá. Yorùbá bọ̀ wọ́n lọ́mọ tó bá ṣiṣẹ́ déédéé ó yẹ kó lọ́jọ́ ìsinmi, ó yẹ kó lásìkò ìgbádùn. gbogbo wa la mọ̀ náà pé ọjọ́ méje ló wà nú ọ̀sẹ̀. ọjọ́ kan wá ń bẹnu rẹ̀ tó lọ wọn bá mi Elédùmarè tó ní ká máa fi sinmi.
òun náà la fi ń kí gbogbo wa pé a kú ìsinmi òní o, a kú ìsinmi òní, àní sinmi lékú lọ́wọ́, àní sinmi lárùn lọ́wọ́. Mo rọ̀ wá, mo bẹ̀ wá, ẹ jẹ́ á lo ìsinmi wa bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Àmọ́ báyìí àwọn kan bẹ tó jẹ́ sí wípé ilé ìtura wọn ti lò sinmi wọn, àwọn kan bẹ tó jẹ́ pé ilé ìgbafẹ́ ni wọ́n ti lò sinmi wọn. Àbẹ́ẹ̀rí báyìí àwọn kan sì tó wà tó jẹ́ pé ilé ijó ni wọ́n ti lò sinmi wọn. Àwọn kan tún wá ń bẹ tó já sí wípé ilé àtúnṣe tí a mọ̀ sí ọgbà ẹ̀wọ̀n ibẹ̀ làwọn náà ti lò sinmi wọn. Àmọ́ ká wá máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba aláwùrábí pé Ọlọ́run ò kà wá yẹ nínú àwọn tí ó lo ìsinmi wọn, tí ó lò ní ọgbà ẹ̀wọ̀n, tí ó lò látìmọ́lé, tí ó lò nílé ìwòsàn. Àwọn tí wọ́n wá ń lo tiwọn láàyè ibi tá a mẹ́nubà yìí náà kì í ṣe pé a fi ń yọ̀ wọ́n, àwa fi ń dúpẹ́ fọ́lọ́run ọba aláwùrábí ni. Ẹ kú ìsinmi láàyè ibẹ̀. Ṣíbí mi tèmi tìrẹ ló ń lọ. Bọ́rọ̀kùn tèmi tìrẹ ló ń lọ. What are they saying? What are they saying? What are they saying? I give my baby seamless lover, but my baby G-Wagon. How could I be your cup of tea? How could I be your cup of tea? Better find something to do. Don't be a Lagos looker. Don't be a Lagos looker. Don't be a Lagos looker. Be a successful man. There must be a woman. There must be a woman. You haven't seen nothing at all. Brother Agbefila, sister Agbeboru. You haven't seen nothing at all. Oh. At all, you haven't seen nothing at all. She be me, tèmi tìrẹ ló ń lọ. Bọ́rọ̀kùn tèmi tìrẹ ló ń lọ. Yàmá she be me, 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 tèmi tìrẹ ló ń lọ. What are they saying? What are they saying? What are they saying? I give my baby seamless lover, but my baby G-Wagon. How could I be your cup of tea? What are they saying? What are they saying? What are they saying? Ṣẹ́ǹgbàládùn, 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 tọkọtaya tó ń gbárùn mi. I love you my honey, I love you my sugar, I love you my pie. Ẹni ráyà wá fín ọ̀rọ̀ ló dákú tèlú. Ẹni ráyà wá fín ọ̀rọ̀ ló dákú tèlú. We will do many anniversaries, plenty children. What are they saying? What are they saying? What are they saying? Lórí ètò lọ́jọ́ ìsinmi tọ̀sẹ̀ yìí ó kọ́ tẹ̀mí ò yípadà o. Adewumi Tajudeen Olalekan àgbàlẹ́ ni ó kọ́ tí wọ́n fi ń gbé mi lárugẹ. Èmi lọ́mọ wọn lẹ́dẹ̀mọ̀ kó àrògọ ọmọ ajílálà ọ̀ṣọ́, ọmọ ajífọjọ́ gbogbo dára bíi tẹ̀gbìn. Ìpàdé ìwádìí láyọ̀ ó dìgbà.